ire mi dé mo ní ògbé alẹ́kòdì ìdẹ́pín lórogójì òjòjò ní sọ̀wọ́ kọ́mọ́lẹ̀ náà ọjà kókókó lára kálẹ̀ o wọ́n gbọ́dọ̀ ìbájá náà rẹ̀ bí ànọ́tà bí ọ̀sáyé àwọn òbí rẹ̀ lónìí mọ́ kí ọdún méje mẹ́jọ jàre ọ̀pá yọ̀ká kéwì wọ́n bá mi kọ́mọ àti ìsọjọ́ mi lónìí ó pọ́dún mẹ́ta lòdì kórìjọ pẹ́láyé ọgọ́rùn-ún ọdún ní gbígbí lọ́lẹ́lẹ́dùmarè ìjọba àbúrò abdulrahman mo ní ìmọ̀ràn sórí àwọn bàbá rẹ̀ ọmọ mádẹ́yìn lọmọ oníṣẹ́ báwọ̀dé àbẹ̀wò ni ọmọ bàbá àjọ ògbẹ́gbòjì níṣẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀ ẹni ògbórùn ló mọ òjàre òṣùpá àgbókè àmọ́ yọ ọmọ bá gbélé mọ ohun táró kó ṣe ọba ò sí nílé o ebi wọn gbàyà rẹ̀ létí ọba adétọ gbogbo wọn lọ fọ ọkọlẹ bàbá tó bí ọlọmọ mo ṣe kábíyèsí bọ́lẹ̀ àwọn bàbá rẹ̀ òjàre mo ní kórìjọ òpẹ́ láyé bàbá wọn níta nìkan rẹ̀ wí létí ìyàyọ̀ káàkéwì lè mí jẹ́ ojúlówó